kákọ́kọ́ fi tẹ́lẹ̀kùn máa ṣáájú ohun gbogbo. àwa ṣe bàbá ọlọ́run. àwa ṣe bàbá ọlọ́run. ọlọ́run ọba ìbá ó. Àkàndé kí n tó jáde nílé. mo ti paná bí Muhammadu o. mo ṣàṣàlátù tó pọ̀ fún. àwa ṣe bàbá ọlọ́run. ọmọdé ìlú mọ́jú bá o ìbá gbogbo àgbààgbà lù. àwa ṣe bàbá ọlọ́run. Àbàsí Àkàndé aṣáájú ti dé. ẹni bá mi nílé tọwọ́ kí mi. bọ́ bá ti wọlé mi Àkàndé adé. òmìnira yà máa ṣe máa wọlé máa rọra. ìyàlú a máa sọ wípé ṣàlàáfíà ni. bàtà ìmọ̀ràn ní ti pàlàpàlà. gúdúgúdú àṣà wípé ṣe jagun lè fẹ́ rí o. ó ń bẹ nílé o kò rè bí kan. kò fìgbà kankan túra sílẹ̀ nígbà kan. lọ́lọ́run bá fẹ́ lù báríkà sínú iṣẹ́ mi. lọ́lọ́run bá fẹ́ lù báríkà sínú iṣẹ́ mi. ọlọ́run ló fẹ́ lù báríkà sínú iṣẹ́ mi. ó máa ṣe ń ra ṣídì mi. àwọn tó kó fẹ́ jíra ni. gbogbo Èkó ń kọ́ o. Ìdúmọ̀tà ń kọ́ o. Báńgbóṣe náà ń kọ́ o. àwọn tó lóògbò náà ń kọ́ o. àwọn tí káká wà ń kọ́ o. ọjọ́ abìlà àṣọlẹ̀ mi when the 5th of February 2023 ó bọ́ sọ́jọ́ Sunday ọjọ́ ńlá torí tìlú kù mọ́nù mi ògùntàn mi tèmi. ògùntàn mi ló kù mọ́nù mi.
ló ń ṣọjọ́ bí ó. ọwọ́ kẹ́sì tẹ̀rù tọmọ ọmọ tó gún sánmi òun ló ń ṣọjọ́ bí ó. ọwọ́ kẹ́sì tẹ̀rù tọmọ ó ní kí wọ́n wá jẹun ó sọ gbogbo jíjẹ múmu jìrà rúkọ. Lukumanu kú oríire Ògúnsanmi ò kú oríire ọlọ́jọ́ bí ò kú oríire Ògúnsanmi ò kú oríire Lukumanu kú oríire Ògúnsanmi kú oríire Lukumanu kú oríire lónìí lọ́jọ́ ìbí ẹ ogún àṣẹ ẹ̀mí aṣọ pẹ̀lú. ẹni sọ̀hún ṣàlẹ̀ ní ẹni èèyàn òun lè yan. Aládé Lukumanu mi ọmọ tógun sán mi ó ti ṣọdún ẹ̀ láì wàá tún ṣe mí sí tọmọtọmọ táyátáyá. ẹkùn ọkọ̀tọ̀ lọ́pẹ́ àmì Adétóyèmí Ògúnsanmi ọkọ̀ Márúfátù mi bàbá Zàríyàtù bàbá Básílátù mi owó bàbá Wàsíù mi ẹlùkù bàbá Wàhábì mi bàbá Látìfátù mi owó bàbá Látìfù mi bàbá Ẹ̀dúnjọ́bí mi èjì rẹ o. Lukumanu kú oríire Ògúnsanmi ò Lukumanu kú oríire Ògúnsanmi ò kú oríire Lukumanu kú oríire Ògúnsanmi ò kú oríire Lukumanu kú oríire Ògúnsanmi ò kú oríire. Níṣẹ́ ló sọ gbogbo jíjẹ múmu dìrọ̀rùn ní gbogbo jíjẹ múmu. Ìrọ̀rùn gbogbo jíjẹ mímu gbogbo jíjẹ mímu ó ìrọ̀rùn ló wá dé. Ó ti sọ gbogbo jíjẹ múmu wa. Ìrọ̀rùn ní gbogbo jíjẹ mímu wa. Ìrọ̀rùn ní gbogbo jíjẹ mímu ó ìrọ̀rùn ló wá dé. Ó ní kàlọ́ ọmọ kan balẹ̀ tó bá jẹ́ sí jíjẹ múmu. Ó ní kàlọ́ ọmọ kan balẹ̀ tó bá jẹ́ sí jíjẹ múmu. Ó ní kàlọ́ ọmọ kan balẹ̀ ṣé tí jíjẹ mímu yẹn. Ìrọ̀rùn ní gbogbo jíjẹ mímu wa. Ìrọ̀rùn ní gbogbo jíjẹ mímu gbogbo jíjẹ mímu ó ìrọ̀rùn ló wá dé. Ó ní ẹja ayé lọ o. Ẹja ayé lọ ìwọ ni.
Ògúnsanmi sọ pé ẹja ayé lọ. ẹja ayé lọ. Ó sọ pé ẹ jẹun sí mi lọ́rùn. ẹja ayé lọ. Ó ní ẹ jẹun sí mi lọ́rùn. ẹja ayé lọ. Ó ní ẹ jẹun sí mi lọ́rùn. ẹja ayé lọ. Ó ní ẹ jayé sí mi lọ́rùn. ẹja ayé lọ. Ó ní ẹ jẹun sí mi lọ́rùn. ẹja ayé lọ. Ẹja ayé lọ. ẹja ayé lọ. Àwọn ọmọ ṣayé ti dé. ọmọ ṣayé ṣayé ti dé. Ó bẹ́ẹ̀ bàjẹ́ lẹ́ẹ̀ma wéko. Ó yá ẹ fi mi lọ́rùn sí ẹ jẹ́ ká ṣàyè. Ayé kan ló wà. ẹ jẹ́ ká ṣàyè. Ayé kan ló wà. ẹ jẹ́ ká ṣàyè. Máa wọlé Ìdòwú mi kọ́ọ̀tì lẹ́tọ̀. ẹ jẹ́ ká ṣàyè. Máa wọlé Ìdòwú mi kọ́ọ̀tì lẹ́tọ̀. ẹ jẹ́ ká ṣàyè. Ìlú rẹ̀ pẹ̀lú ìtòrí. Ìdájọ́ báyìí. Ìdájọ́ báyìí. Ìdájọ́ báyìí. Ọ̀rọ̀. Àmọ́ adé tó jẹ́ ìdìnnàmú mi. Coordinator ọ̀fẹ́ ẹgbẹ́ wa ni. Ẹgbẹ́ Paramount King of Music. Àgbà kí á bàbá àgùn à ò ṣeun coordinator Ìdòwú. Coordinator nínú ẹgbẹ́ tiwọn ni Sidophobia fans club àìdínlógún mi àmọ́ wá dé tèmi. Ọmọ tìbàdàn máa jà ní bàbá olúwa ló ṣeun àìdínlógún mọ̀ gbà mẹ́jọ. Dúdú tó ń ṣe visa fẹ́ tó bá fẹ́ fò. Bó o bá fẹ́ lọ sí Amẹ́ríkà, ó fẹ́ lọ sí Canada, ó fẹ́ lọ sí ìlú London, lọ́ọ́rí ẹ̀dì nobu, á ṣe visa fún ẹ, wàá fò bí ẹyẹ. Ó ní kí lukú mọ́nù. Ògúnsanmi mi lukú mọ́nù mi. Ó ní Lukman, happy birthday to you, long life and prosperity. Ìdòwú, coordinator Ìdòwú. Coordinator Ìdòwú. Coordinator Ìdòwú. Coordinator Ìdòwú. Ọmọ àmọ̀wé rẹ̀ mi. Coordinator Ìdòwú. Bàbá Tolúwa ló ṣeun. Coordinator Ìdòwú. 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 Ó ní kí lukú mọ́nù. Coordinator Ìdòwú. Ó ní kí lukú mọ́nù. Coordinator Ìdòwú. Ọ̀nà ọlọ́bù mi máa wọlé o. Coordinator Ìdòwú. Èèyàn ti dòwú ara ẹ̀ wá. Coordinator Ìdòwú. Coordinator Ìdòwú. Coordinator Ìdòwú. Ìdòwú ní òórùn mi ní. Òrórùn dúdú. Òrórùn dúdú. Òrórùn dúdú. Èyí pàmpà 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 ẹ̀rù pàmpà. Ó jọ. Ìdòwú ní òórùn mi ní. Òrórùn dúdú. Òrórùn dúdú. Òrórùn dúdú. Èyí pàmpà 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 ẹ̀rù pàmpà. Jẹ́ ó yẹ wọ́n pé orí mi dára nìbàdàn.
bá bí ẹ̀ òwe. Ìdòwú ìlú aláǹfẹ́ o ìlú ìwé kan ìlú òbẹ́sẹ̀ ìlú adélàbò orí mi dára orí mi dára nígbàgbọ́ Ìdòwú ni òrọ̀rùn mi ní. Òrọ̀rùn mi ní òrọ̀rùn mi ní òrọ̀rùn mi ní òrù pàǹpà 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 òrù pàǹpà Òrọ̀rùn mi ní. òrọ̀rùn mi ní Òrọ̀rùn mi ní. òrọ̀rùn mi ní òrọ̀rùn mi ní. Àbò fẹ́ sọ pé ojú ẹ̀ fọ́. Àbò fẹ́ sọ pé ojú ẹ̀ fọ́. Ajá tó tàǹpé lówó. Ajá tó tàǹpé lówó. Ìdòwú àmọ́ òde àmọ́ wo káàdì méjọ ọwọ́ ló ń ṣe ìfànàjọ kì í ṣe ìbàjẹ́ ọ̀rọ̀ àmọ́ òde kì í ṣe ìgbà ibi tó bá kù sí ẹrú àìdára tàbá kù sí kíkọ́ ọlọ́gbọ̀n pọ̀ mọ́ èèyàn ti tọ́lọ̀ òògùn padà mọ́ sí mi wá. Ìlú rẹ̀ pẹ̀lú ìtọ́jú. Òṣè ní ìwẹ̀ra tó ń jẹ̀yà blast ọlọ́jọ́ bí ó máa wọlé Àlàdé o máa wọlé lukú mọ́nu Àlàdé ìṣèlúkú mọ́nu Àlàdé. Máa wọlé lukú mọ́nu Àlàdé ìṣèlúkú mọ́nu Àlàdé. Ìwọ là ń ṣọjọ́ bí yẹ. Àlàdé Àjẹnukú mọ́nu Àlàdé. Ìwọ là ń ṣọjọ́ bí yẹ. Àlàdé Òṣèlúkú mọ́nu Àlàdé. Kùsọ̀mínúkú mọ́nu Àlàdé Òṣèlúkú mọ́nu Àlàdé. Àlàdé máa gbẹ̀sẹ̀ ní gángan. Ọlọ́jọ́ bí ẹni. Ògúnsanmi ló ń ṣọjọ́ bí ó. Ọkọ Tádé mi. Ọkọ Sweety Marufatu mi. Bàbá ẹ̀dùn jọbí. Òṣèlúkú mọ́nu Àlàdé. Òṣèlúkú mọ́nu Àlàdé.
kókó nínú ẹgbẹ́ wa. Ìjọba àlàdé òṣèlú kò kọdùn àlàdé. Òṣèlú kò mọ̀nù àlàdé òṣèlú kò mọ̀nù àlàdé. Ayé ṣe congratulation Eluku. Gbogbo Sidofia fans club ẹgbẹ́ alálùbáríkà látòrí kọ́dí ìdètò Ìdòwú ara mi jórí Olúmídé ọmọ ṣòkúlẹ̀ fowó ṣeré tó ń jẹ́ Súlẹ̀ mọ́nà tó fi dórí Akíntúndé mi bá a ṣùlù tó fi dórí Àfọlábí dókítà àfọ́ mi ní ìwẹ̀rà tó ń jẹ́ Abbas ṣáínà olówó ẹ̀yọ gbogbo wọn ní ń bá a kí ẹ ọmọ Fọlárin ẹ kú kálẹ̀ mi babaláyé mi wá ìjì ẹ̀gbọ́n tèmi Àkàndé olóògbòjì dókítà Wáídì Múrùjì owó ọkàn Mojí Sọlá òun náà ó ní kí n máa kí ẹ Akànní ọlá mọ̀dà mi wọ́n sọ pé kí n máa kí ẹ Ọ̀nàrẹ́bù Wálé ọmọ Gbàdámọ́sí òun náà ó sọ pé kí n máa kí ẹ Àtàdé ní ìjọ oúnjẹ mú ìdí ni àwa ẹgbẹ́ alálùbáríkà à ń káládé tó ń jẹ́ lukú mọ́nù à ń sọ pé ó kú òwú ọjọ́ ó máa kú ọjọ́ bí ẹ Àlàdé happy birthday to you. Happy birthday to you. Ṣé wàá dàgbà lónìí? Àbú dàgbà lọ́la òkè. Òrògbó dùdù. Ewu kìkìkà. Òrògbùbà. à ń sọ pé happy birthday to you. Happy birthday to you. Many happy returns. Happy birthday to you. Many happy returns. Happy birthday. Long life and prosperity. Happy birthday to you. Ìgbà ọdún kan. Happy birthday to you. Ó ṣeun Ọlámilékan. Happy birthday to you. Lámilékan onírin. Happy birthday. Ó ní kí n kí lukú mọ́nù. Happy birthday to you. 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 Ilé lọ́mọdé dàgbà. Ṣé wá dàgbà lónìí? Àbú dàgbà lọ́la. Òrògbó dùdù. Happy birthday to you. Happy birthday to you. Ọlámilékan ni mo máa kí ẹ. Happy birthday to you. Ìyẹn lóko onírin. Happy birthday to you. Ìyẹn lóko onírin. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Ó ṣeun lóko onírin. Happy birthday to you. Lámilékan onírin. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Tí n bá gbọ́ ipò sí dọ́ṣẹ̀rẹ̀. Èmi gangan mọ̀lẹ́ dé bẹ́jọ́. Sábẹ́ ìdásí lọ́sẹ̀rẹ̀. Èmi gangan mọ̀lẹ́ dé bẹ́jọ́. Ó ń gbà. Tí n bá gbọ́ ipò sí dọ́ṣẹ̀rẹ̀. Èmi gangan mọ̀lẹ́ dé bẹ́jọ́. Tí n bá gbọ́ ipò sí dọ́ṣẹ̀rẹ̀. Èmi gangan mọ̀lẹ́ dé bẹ́jọ́. Èmi gangan má dédé bẹ́ rí. Èmi gangan mọ̀lẹ́ dé bẹ́ rí. Èmi gangan má dédé bẹ́ sọ. Èmi gangan mọ̀lẹ́ dé bẹ́ sọ. Èmi gangan má dédé rẹ jẹ́. Èmi gangan mọ̀lẹ́ dé bẹ́ jẹ́. Bàbá ẹ̀ máa lọ mú gbogbo burúkutu máa lọ jẹ gbogbo kan. Òkè àwa ń gbádùn. Àwa ń yọ́bà o. Èlò tẹ̀lé wa débẹ̀. Ọmọ ìlà gbogbo gbogbo gbogbo. Ó ń ṣe mí bíi pé kí n ṣá máa jó mi. Àkàndé aṣáájú. Bàrẹ́ ni pé máa jókòó pọ̀lú lórí mi.
máa pẹ́ kó tẹ̀lé mi ká lọ jọ̀gbádùn ara lágbo Aláàjì àgbà. Ọlámọ́dé ọkọ̀ ẹja ìwé mi mo fi jọmọ rápálá. Ọkọ̀ ẹja ìwé mi mo fi jọmọ rápálá. Mo fi jọmọ rápálá. Ẹ̀kejì ìwé mi mo fi jẹ́ bàbá egúngún. ẹ̀kejì ìwé mi mo fi jẹ́ bàbá egúngún. ẹ̀kẹta ìwé mi Aláàjì àgbà. alẹ́kẹta ìwé mi Aláàjì àgbà. alẹ́kẹta ìwé mi Aláàjì àgbà. àwọn ayé tún ti lé mi l'Aláàjì àgbà. ọ̀rọ̀ ayé tuntun lé mi l'Aláàjì àgbà. ọ̀rọ̀ ayé ló sọ pé ọ̀rọ̀ ènìyàn ló sọ pé èmi l'Aláàjì àgbà. sótọ́ jọ̀jọ̀. Yes, àwọn tèmi ò fẹ́ wàhálà rárá. wàhálà ó ti bùkà ó ti tẹ̀. Olúmídé àwọn tèmi ò fẹ́ wàhálà rárá. Ọmọ Fọlámi ẹkún kálẹ̀ Aláàjì tó jẹ́ Wáìdì mi Bàbẹ́dújọ́ bí ọmọ méjì ọmọ Fọlárin mi kò ṣe o àgùntàṣọ lò fọláfọlá ẹkún dìde tìlúkù mọ́nù mi ògùn sàn mi ọlá amọ̀dà kú kalẹ̀ ọ̀pọ̀ni. ẹ̀bùkọ́ ṣọ́ọ̀bù àdùnní ẹ̀fìkọ́ ṣọ́ọ̀bù kọ́ ṣọ́ọ̀bù àdùnní ẹ̀fìkọ́ ṣọ́ọ̀bù kọ́ ṣọ́ọ̀bù ó yẹ kẹ́ fi kọ́ ṣọ́ọ̀bù ayé fẹ́ san 10 million èmi gan fẹ́ san 10 million èmi gan fẹ́ san 10 million ọmọdé yìí last one àní last one mo ní kó fi kọ́ ṣọ́ọ̀bù yé ọmọ àlèwé ló sàn pé kò pọ̀ o. Àwọn ọmọ ṣayé ti dé ọmọ ṣayé ti dé ó ń tẹ́ ẹ bàjẹ́ lẹ́yẹ máa gbé èmi láyé mi yẹn fi mí lọ́rùn sí ẹ jẹ́ ká ṣayé. Mo sọ lẹ́ẹ̀kan àwọn tèmi ò fẹ́ wàhálà rárá. CSP mo gbé kú kálẹ̀ mi CSP gbogbo òwútú láwọn ẹ̀ ló wà ó ní Ìkòdú ìgbà ìlọ̀lá mi ló wútú. Àfijú police officer mi aláyé ńlá kú kálẹ̀ Rashidatu ọmọ tó ta sánsán èèyàn tọdún bèbí mi sùwìtì Rashida bèbí mi ọmọ ní ẹjọ́ bá ń tọ́jú ọdún bèbí mi ọmọ Ìbàdàn. Rashidatu ó yàtọ̀ sí wọn dọ̀rùn ó yàtọ̀ sí wọn fọ́. Rashida bèbí mi ó ṣàpúrápúrá èèyàn tọdún bèbí mi Rashida ó ṣe fáìngẹ Rashidatu ọmọ ní ẹjọ́ Rashida aláwọ̀ alání. Aláwọ̀ alání. Àwa la ní Ìbàdàn tó fi dá Amẹ́ríkà tó fi dé ìlú London tó tún fi dé Germany tó fi dé Olúwa títí lọ́dọ̀ ìlú Kwara. Aláwọ̀ alání. Aláwọ̀ alání. Aláwọ̀ alání.
born máa dá gànjọ́. Last born tó jẹ́ àṣìṣe tèmi ọkọ̀ tí lady yẹ́sà máa wọlé Rọ̀ṣídàtù mi ọmọ tó ta sánsán Sweety Rọ̀ṣídàtù mi ọmọ ní ẹ̀jọ̀ èèyàn tọdún bèbí mi Sweety óyá Rọ̀ṣídà bèbí mi ó ṣá prapra. ọmọ tí Ìbàdàn májámájá Rọ̀ṣídà ò ṣe èèyàn tọdún bèbí mi Rọ̀ṣídà mi ńlá ó mo ń ṣeré sí Rọ̀ṣídàtù èèyàn lè jẹ́ ọdún. ẹ̀yin lọ́mọ tí Ìbàdàn májámájá àwọn Fọláṣẹwà Fọláṣẹwà máa ń lẹ̀ mọ́ra bára wa ni èèyàn Rọ̀ṣídàtù lọ́mọ tó ta sánsán èèyàn tọdún bèbí mi tó lè kókó ọdún bèbí mi ò ń ṣe ó lè kókó bí ojú ẹja ọdún bèbí ìwọ̀nba lóbìnrin máa ń fa ìmọ̀ ọdún bèbí o ọdún bèbí mi ẹ ṣeré fọ́mọ ẹlẹ́lẹ̀ yìí. ẹlùlù fọ́mọ ẹlẹ́lẹ̀ yìí o ẹ̀gbọ́n tààrọ̀ lọ́dọ̀ yẹ ìkìsẹ̀ akínílù London akínílù London àròlé àwa lọ́mọ tí Ìbàdàn májámájá láàfi kọ́ wọn lẹ́rú ọdún bèbí mi ó ṣá ẹlẹ́yìí máa fáyìn. ẹlẹ́yìí máa fáyìn. ọdún ẹlẹ́yìí máa fáyìn. ẹlẹ́yìí máa fáyìn. ẹlẹ́yìí máa pírítì. ẹlẹ́yìí máa pírítì. ẹlẹ́yìí máa pírítì. ẹlẹ́yìí máa pírítì. ẹlẹ́yìí wà kánò. ẹlẹ́yìí máa kánò. ẹlẹ́yìí wà kánò. ẹlẹ́yìí máa kánò. ẹlẹ́yìí máa fáyìn. ẹlẹ́yìí máa yé fáyìn. òun ṣe mí òun gbà mí o. ó ṣe mí ojú bá mi bí o ṣe ṣe mí ojú bá mi dárò mo lè yàn tó jẹ́ òkú sèyàn mo lè yàn tó jẹ́ òkú sèyàn ìgbà ìlọ ní ọdún bèbí o. ọdún bèbí o. ọmọ tí Ìbàdàn májámájá ọdún bèbí o. 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 èèyàn lè dúkọ̀ Rọ̀ṣídàtù o. ọdún bèbí o. èèyàn ti ta Fọláṣẹ wà mí. ọdún bèbí o. 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 ó ń gbèsè bí áńgẹ́lì náà ni. ìlú rẹ̀ pẹ̀lú ìtọ́jú. Àlàdé mi lùkù mọ́nú lóhùn ṣe fẹ́fẹ́. òun ló ń kó àlẹ́ ẹnu jọ ó sọ gbogbo jíjẹ múmu di lọ́rùn lùkù mọ́nú mi Àlàbí Adé ètè mi. alias onílé lùkù mọ́nú mi Àlàdé. Chief Pius mo kí ẹ kú kálẹ̀ ìgbà ìlọ́lá mi òyìnbó ní property mi Pius 60 by 1 million
ó ṣe Tajudeen mi ẹ bá mi kọ́ ọmọ rẹ èèyàn ti Atlas mi ó ṣe o. mo dúpẹ́ Tajudeen ní tèmi èèyàn Tasda director aláwùlá àti wùmí ń kọ́ bábẹ́dúnjọ́ bí ọmọ méjì pàdé mi. àlàyé mi Pius ìgbà yìí lọ́la mi àlàyé mi Pius òyìnbó ní property àlàyé mi Pius mi ìgbà yìí lọ́la mi àlàyé mi Pius ẹkú kálẹ̀ òyìnbó ní property àlàyé mi Pius mi. ẹkú dìde àlàdé àdémi o tó ń jẹ́ lukú mọ́nú ogun sọmi mi ọkọ̀ tadé mi ọkọ̀ márùn fàtú bàbá tẹdújọ́ mi lukú mọ́nú mi alálàdé mi happy birthday long life and prosperity many happy returns o alálàdé mi lukú mọ́nú èèyàn ti gba yìí lọ́la mi àlàyé mi Pius mi àlàyé mi. èèyàn tó kú sọ mí àlàyé mi Pius last born náà àlàyé mi last born àlàyé Pius ọ̀gá kan ọmọọṣẹ́ tó pọ̀. àwọn tèmi ò fẹ́ wàhálà rárá sẹ́. Alhaji Abbas Akande Obesere ẹni tá nífẹ̀ẹ́ sí mi ìlà rẹ̀ ń tẹ̀lé ẹni tá gbà fún mi. So bó ṣe máa ń tẹ̀lé ó dẹ̀ ń ṣe dáadáa fún wa inú wa máa ń dùn bàbá tí ń tẹ̀lé àṣẹwò bó ṣe ní wa yẹn ló yẹ sówó tó ó máa ṣe dáadáa fún wa á lè máa ṣe dáadáa àní wa tí kò nípa fún wa ẹ̀mí àgùn àmàríbá o lè máa jẹ́ nìyẹn o orúkọ tèmi ní èbúkọ òṣùpá Fọlábáyẹmí Akéwèjẹ of Ìpàdé Kingdom the youngest world chairman APC Àlímọ̀ṣọ́ lè jẹ́ nìyẹn o we love you all thanks for coming ìwé ilé ìlànà ọba wa ṣe àmì nígbà ìbáyé ẹ ṣe gan ọ̀gá wa. My name is Bolande Aluko, the first president of Ethiopia, Nigeria. I'm happy to be here today. I'm here because of Mr. Lukman Onile. We are all here to celebrate our brother and our father. Mr. Lukman, I wish him happy birthday and many happy returns to us. My name is today's celebrating of Mr. Lukman Onile and celebrating his birthday at 55. So we are here, Xenophobia Fans Club. We are here today celebrating him. We request with him that we wish him that long life and prosperity. May the good Lord keep him for us. Because he is one of the I'm here to wish my friend happy birthday and keep watching Obesere TV. Hi everyone, I'm Maduni Ade, National Secretary of Xenophobia Fans Club. I'm here in respect of the chairman of the Ikorodu Zone, his birthday. I wish him long life and prosperity, may life fall in pleasant places for him. I'm here all in respect of Obesere
He's a man of, he's a man of humility, he's a loyal, he's a man of tolerance. He's a man that everyone always wish to meet. He's a very kind-hearted man. So I want you all to very much. I'm Adina Ade, as I've said earlier. I'm the National Secretary for Ethiopia Fans Club General. I wish to celebrate the happy birthday and more years to celebrate in life. Thank you. àwa yóò bá òde tẹ̀lé wa débẹ̀ àdọ̀bùnà gbogbo gbogbo gbogbo. aṣáájú àkàndé ikú bàbá ẹ̀ ògún sanmi lukú mọ́nà ló ń ṣe bẹ́ẹ̀. aládé lukú mọ́nà mi ògún sanmi. happy 55th birthday ẹ̀mí ẹ̀ tó ṣe lè yí o. àtúnṣe mi ọmọ ògùn sàn mí gbogbo wa láṣẹ congratulation oníṣàṣe mọ. ẹlùkù mẹ́dẹ̀ mi ògùn sàn mí. alias onílé ọkọ̀ tàdé mi owó ọkọ̀ mọ́rúfá owó bàbá ti sáré ìyá tù mí o. Ògún sanmi bàbá Fásilátù bàbá Wàsíù mi bàbá Tóní Wàhábì bàbá Tóní Lásìfù bàbá Látìfá bàbá Ẹdújọbí mi ọmọ méjì Ògún sanmi mi Àlàdé mi o. ọmọ alájà tó ń jẹ́ Mutiyatu ọba ní kòrò mu Mutiyatu mama wa ìyá tó bínú kú mọ́rùn Ògún sanmi ṣe mí. kókó nínú ẹgbẹ́ wa ni òsídófóbíà ẹgbẹ́ alálùbáríkà sídófóbíà ẹgbẹ́ yàtọ̀ sí ìràwọ̀n ẹgbẹ́ yàtọ̀ sí ìràwọ̀n ẹgbẹ́ tiwa. Ìdọ̀ntì. Ẹgbẹ́ yàtọ̀ sẹ́gbẹ́ o. Ẹgbẹ́ yàtọ̀ sẹ́gbẹ́ o. Màwúlẹ̀ lukú mọ́nu Àlàdé màwúlẹ̀ lukú mọ́nu Àlàdé. Ẹ ṣayé torí Àlàdé lukú. Ẹ ṣayé torí Àlàdé lukú. ọmọ wọn ní kojú orí omi Àlàdé. bàbá ẹ̀dùn tó jọ bí mi Àlàdé mi orúkú. happy 55th birthday ẹ̀mí ẹ̀ tó ṣẹlẹ̀ yìí lukú. àtúnṣe yìí tó ń bọ̀ wá mí. ayé ṣe congratulation owó oríire. lukú mọ́nú Àlàdé. a máa ní lukú mọ́nú. Lukú congratulation lukú. ó ní kí gbogbo Sidophobia connection pátápátá
ayé ń ṣe congratulation ẹ̀dùnkù ọmọ tàlájà mú ti àtù Àlàdé mi lùkù àwo wá ní ẹ̀dùnkù bàbá ẹ̀dùnjọ ní olójú rẹ̀ ẹ̀ṣáyé lùkù mọ́nú kójó. ṣọ́ọ̀bù mi ní àkàndé àbáṣì lè mí jẹ́. èèyàn tèmi ní dúkù mọ́nà mi Àlàdé. a máa ti wà tipẹ́tipẹ́ ò lága èèyàn lálùkọ́ ọ̀lẹ́. ẹnukú mẹ́dẹ̀ mi owó ọkọ̀ dé mi ọkọ̀ tí mo rú bá bèbí mi. Bàbá ẹ̀dùn tó jọ bí ẹ ṣayé olúkú mọ́nù ẹ̀lúkú mẹ́jẹ. Gbogbo Sinophobia connection ẹ máa jó ẹ jayé lọ níbẹ̀ yẹn o. Torí báyé kan ló wà pápá. Akọni ọlọ́mọdà ọkọ Rọ̀ṣídátù bàbá Sáínámù ẹ̀já yé lọ níbẹ̀ yẹn torí báyé kan ló wà ọmọ tó fọ̀ láàrin o. ọmọ bọ́ọ̀lì ní bàtàn náà rẹ̀ máa ṣe bẹ́bẹ́. àwọn ti Sinophobia connection ló ń jó ànìbórí ní bàtàn náà lè máa fakọyọ torí lùkù mọ́nù Àlàdé ọkọ̀ dé yẹmí mi Àlàdé ọkọ̀ mọ̀rúfà bébí mi Àlàdé bàbá ẹdújọ́ bí mi lùkù mọ́nù. ìbú owó mi sì àkà wọ́n wá. olórin àgbáyé mi ṣóun gbádùn mi o èèyàn tó bá tàdé mi ọba tàdé mi ó yá. orí mi ló tàn náà lẹ̀ mo ṣe bẹ́bẹ́. last born tó jẹ́ Bashiru sórí náà ó máa ṣeré ṣùgbọ́n ìbí Rashidi ẹ ṣàwọn sí fàájì rẹpẹtẹ ọmọ yàgògbó lọ́nà jẹ́ ń lọ àní mo fẹ́ lọ́jọ́ bàbá ṣé ò gbọ́ wípé mo fẹ́ lọ́jọ́ sídó Olúmídé ẹ já wọn yàmàyàmà ẹ já wọn kùtùkùtù. ẹ bá ń já wọn yàmàyàmà ẹ já wọn kùtùkùtù. àní ó jápa jápa. ṣó ń lọ níbẹ̀ yẹn gẹ́gẹ́ bó onígbò ń lọ lọ́dọ̀ mi gẹ́gẹ́ bí ṣe sọ. ṣó ń lọ níbẹ̀ yẹn gẹ́gẹ́ bí ṣe ń fẹ́ torí kò ń lọ lọ́dọ̀ mi gẹ́gẹ́ bí ṣe fẹ́. aṣáájú Àkàndé ikú máa báyè ìlú rẹ pẹ̀lú orí tuntun. òṣèlú ní mọ́rú fati ayatollah lùkù mọ́nù mọ́rú fati tó mú mi
àyàlùkù mọ́nú àlàdé. ó lọ́kọ̀ mi happy birthday to you. Happy birthday to you. Ìyá ọmọ tó ń dàgbà. Ó kò tó bá dàgbà lónìí. Àdúgbò dàgbà lọ́la. Ìyá rẹ̀ ló kò kù tó. Lukuma. ó ṣe lukú mọ́nú yóò. ọkọ Tadéyẹmí mi ọkọ Mọ́rúbá. Emirates mi ò kú kalẹ̀ àlàyé ńlá èèyàn ti last born Bashiru. olórin àgbáyé èèyàn tó bá ṣàdé mi Wasiu. ẹ já wọn yàmàyàmà ẹ já wọn kùtùkùtù. ọba ṣàdé wẹsẹ̀ fọ́ èmi èèyàn mi lórí àgbáyé. ọba ṣàdé mi ò ṣeun Wasiu. Lukman èmi máa gúnlẹ̀ ayọ̀ ṣèbúté ọlọ́run àgbé mi délẹ̀. Ilé àjọ̀dọ̀ lórí ọ̀rọ̀ àjọ̀dọ̀ dídùn. Òǹsàkújì Adétuntun dé o, ó ti ṣàtúnṣe. Ó ti ṣàtúnṣe, ó ti ṣàtúnṣe. Ó ti ṣẹ̀. Lukman ló ń ṣe ìjọ́bì ẹ̀mí ẹ̀ tó ṣe lóyìn àtúnṣe mi ìtayà sọmọ òní fi ṣàṣẹ mọ́ lọ́lá ọlọ́run àmì àṣẹ ọmọ tàlájà mú tí ìyá tù ẹ̀ lóko. ó kú oríire àlàdé mi lúkú ó mà ṣe wọn bá ṣàdé mi Wasiu mi àwòtò lórí àgbáyé Moonshine Foundation olórí àgbáyé olórí àgbáyé gbogbo Mushin o. Gbogbo Mushin o, gbogbo Mushin olóṣà, ìlú tó kádà tó jẹyàn, wọ́n fi dalẹ̀, ẹni bá dalẹ̀ o, àbálọ, ẹ̀sùn ọtí mọ̀ta o. Gbogbo Mushin o. Gbogbo Mushin o. ẹkú dídí àlàdé mi lùkù mọ́nù tèmi ọ̀pọ̀dé mi tèmi ó ṣe àṣì mi yù àfijọ́ ní fújì mi ò ṣe o àwọn tí kò dùn orí wù àṣì mi yù mi ò ṣe ọmọ rẹ yé tí jàkadì kó alákàndé o. ṣọkọ sẹlẹ lọ ṣàyà tó dúró. torí ìtàlàdé lùkù mọ́nù bẹ́ẹ̀ ni Àlàdé adé mi ẹ̀lùkù mẹ́jẹ. Emirates èèyàn ti last born tó ń jẹ́ Bashiru ọdún máa wúlẹ̀ márùnrà ọdún bèbí mi ọmọ tó ṣá ráúrá ọdún lágbo tàwa ìmọ̀ oríṣiríṣi kan ẹlẹ́ ọdún oríṣiríṣi kan ẹlẹ́ màní. ọdún oríṣiríṣi kan ẹlẹ́ màní oríṣiríṣi kan tí bá lówó máa fẹ́ tí bá lówó máa fẹ́ ọ̀rẹ́ ẹ̀rẹ̀ màní ọ̀rẹ́ ẹ̀rẹ̀ màní oyún tí wọ́n ṣí dàtí oyún tàfọ́lá ṣẹ̀wá oríṣiríṣi kan ẹlẹ́ ọdún oríṣiríṣi kan ẹlẹ́ màní.
ìṣẹ̀rọ ọmọ tí mo wù yẹn owó ló fi tún wá ṣe. sọ̀rọ̀ ọmọ tí mo wù yẹn sọ̀rọ̀ ọmọ tí mo wù yẹn owó ló fi tún wá ṣe. owó ló fi tún wá ṣe. ó yá níbi ni màá kú sí bóyá ni màá délé. ajá nànà mo jẹ́ kú kálẹ̀ mi nànà tó ń jẹ́ àwa ò mi ọ̀rọ̀ pọ́tọ́ bí ọ̀ká alájà nànà àwa ò ó ṣe nànà àwa ò mi ọlọ́ọ̀jú ẹgbẹ́ ọlọ́pẹ́ àmì nànà kọ́dínétọ̀ tó ní ọ̀rọ̀rùn mi ni ọ̀rọ̀rùn mi ni ọ̀rọ̀rùn mi ni ọ̀rọ̀rùn mi ni ẹ̀rù pàǹpà ẹ̀rù pàǹpà. kọ́dínétọ̀ ní ọ̀rọ̀rùn mi ni ọ̀rọ̀rùn mi ni ọ̀rọ̀rùn mi ni ọ̀rọ̀rùn mi ni ẹ̀rù pàǹpà ẹ̀rù pàǹpà. Oyè náà máa wọlé mọ́ra àbá ẹlẹ́bùrú bá ọmọ bá mi ẹlẹ́bùrú bá alias baba náírà oyè lọ́la o oyè lọ́la o oyè lọ́la o. níwèé àtọ́jú bẹ́ẹ̀sì ìṣẹ́jú kan sí méjì gbèsè mọ́ mi. Oyè lọ́la máa wọlé mọ́ràbá ẹlẹ́bùrú mọ́ mo gbà fẹ́ tó ẹlẹ́bùrú mọ́. ìlú rẹ pẹ̀lú orí tó dùn ní wẹ́rà sún mọ́ mi. ó ṣeun òye lọ́la òye lọ́la ẹlẹ́bùrú mọ́. Sẹ́ríkì máa wọlé wá bá aláṣẹ Star Plus. Sẹ́ríkì mi tó ń jẹ́ lùkù mọ́nà ọkọ̀ ògùnlá aláṣẹ Star Plus Club. Sẹ́ríkì mi lùkù mọ́nà mi àti ìjọjà yé ní Dubai rí ẹ̀lùkù mẹ́jẹ̀mí ọmọ ṣe. Sẹ́ríkì lùkù mọ́nà ẹ̀gbọ́n tọ́lá mọ́nì ni ẹ̀gbọ́n tí tara mọ́nì ni àwọn oníwẹ̀rà tó ń jẹ́ Abbas Sẹ́ríkì tó ń jẹ́ lùkù mọ́nà lùkù ọmọ Sẹ́ríkì. Sẹ́ríkì wọn rògùn ẹ̀ṣẹ̀. ajá nànà máa gbẹ́sẹ̀ ní kòkó ó ṣe wò óyè lọ́la mi ẹlẹ́bùrú mà òyè lọ́la o ẹlẹ́bùrú mà òyè lọ́la mo dúpẹ́ náà ní ìtànwó ẹ̀ òyè lọ́la ó ṣe ẹlùkù ẹgbẹ́ mi ṣeré fọmọ Sẹ́ríkì. ẹlùkù mẹ́lẹ́ni lùlù fọmọ Sẹ́ríkì aláṣẹ Star Plus Club lùlù fọmọ Sẹ́ríkì àwọn ti K2 connection sórí dálápẹ̀rẹ̀ ẹ̀gbọ́n ti tara mọ́ni ara wa ni
alájà nànà mi ẹ máa wò lẹ̀ nànà àwáwù ẹni gold àṣẹ iná wa. nànà àwáwù máa wò lẹ̀ ọmọ ni ẹ nànà àwáwù máa wò lẹ̀ ọmọ ni ẹ. èèyàn Takíndélé Ìyábọ̀dé ọmọ ni ẹ nànà àwáwù máa wò lẹ̀ ọmọ ni ẹ. Sẹ́ríkì mi lùkù mọ́rùn pé fún un. ẹkùn akọ́tàbù kí bébí mi bù kọ́ra. èèyàn kọ́dínétọ̀ mi ẹ̀yìn ló mú mi àmọ́ o. máa bá mi tọ́jú Abbas ní wẹ́rà. máa bá mi tọ́jú Abbas ní wẹ́rà. ẹ tọ́jú olùṣọ́ tó jẹ́ sẹ́rífù mi ara wa ni. tí a máa ń gbogbo kẹ́sù wérí àmì ìṣẹ̀rí. ẹ bá ń tọ́jú ìṣínà mi olówó ẹyọ. olówó ẹyọ olúwa ìṣínà sórí náà. òde máa rọra nàrà àwáwù tó ṣá búrábúrá. ẹni gold ọmọ àlèwo ló sọ pé kò gbọ́ o. Sẹ́ríkì ní Lùkùmọ́nù tèmi ẹ̀ẹ́bùdídé tí Lùkùmọ́nù Àlàbíàdé tèmi Lùkùmọ́nù ọmọ tó fún sọmí àwòtọ́nà rẹ̀ mú wálé Gbàdámọ̀ sí ẹ̀ka wọn bọ̀ wálé gbogbo wa láwo kọ́dí ilé sọmí Ìdòwú Adé tèmi Ìdòwú ni yóò rọrùn mi ní. lọ́dọ̀ dúkú ògùn sọ mí àwa ń gbádùn ọ̀tá sọ́fà àwa ń gbádùn àwa ń gbádùn o àwọn wèrè sọ́fà. ìwọ ló mọ̀ ókè ìwọ ló mọ̀ ohun tó ṣe é ìwọ ló mọ̀ ìwọ kan ló mọ̀ ó jàyé ìwọ ló mọ̀. Elling good. ọmọ tí ò fẹ́ wàhálà rárá. Elling ayé tí wọ́n ṣàlà ń ṣe o ọ̀ṣayé aláyé. ayé tí wọ́n ṣàlà ń ṣe o àwa ọ̀ṣayé aláyé. àwa ọ̀ṣayé aláyé. àwa ọ̀ṣayé aláyé. Sẹ́ríkì òun tún dà òun tún rè. àwa ọmọ ṣayéṣayé ti dé. òun tẹ́ ẹ bá jẹ lẹ́yẹ máa gbé. ẹ já wọn sí fàájì rẹpẹtẹ. Sẹ́ríkì alájì mi lúkú. ẹkùn wọn kọ́tàkù kí bébì mi Bùkọ́lá. èèyàn kọ́dínétọ̀ mi ẹ́ẹ̀dì lóbù mi àmọ́ o. èèyàn tàlájì Abbas ní wẹ́rà. èèyàn tí bọ̀bọ̀ ṣẹ́rífù gbogbo gẹ́tù. àwo tó lùmí débi tó ń jòròkùn lẹ̀. fowó ṣeré tó ń jẹ́ Sùlẹ́mọ̀ ọ̀nà. Akíntúndé ṣẹ́kọ̀ ṣẹ́lẹ̀ ló ṣàyà tó dúró. Olúmídé ẹ̀yin òkè oré ní inú ayé. Òrógúnlé ẹ̀ òkè oré ní inú ayé.
ìgbà tí mo kọ 1 2 3 4 ẹ̀yin ò rí gbọ́ ọmọdé yìí ní gẹ̀ tó lè kú. ṣé gbà tí mo kọ 1 2 3 4 ẹ̀yin ò rí gbọ́ ọmọdé yìí ní gẹ̀ tó sanra ó sanra. let's go òkè gbogbo ẹ̀ méjèèjì tó máa jó. let's go òkè gbogbo ẹ̀ méjèèjì tó máa sọ̀rọ̀. ọmọ mi kó jẹ́ kó ké gbogbo ẹ̀ méjèèjì tó máa dá sí a má fi para tó bá ti dábò kó bá mi gòkè gbogbo jó. fowó ṣeré ẹ̀yin ò kéré nínú ayé. Fọlábí ẹ̀yin ò kéré nínú ayé. ìgbà tí mo ní àrírú ẹ̀rí. notice boy kò sí ohun tó bá jẹ ìwọ máa jẹ ẹja lọ kémi máa mọ. Adúní. Orogúnlẹ̀ àwa ò kéré nínú ayé. Ìgbà tí mo ní ọ̀gẹ̀dẹ̀ méjì tó ń bẹ láyà sísí ẹ̀ṣẹ́ ìjẹ̀ ẹ̀yẹ̀ wò irú èwo ni ṣé láròndò ní àbọ̀gẹ̀dẹ̀ yà tó bá jẹ́ àtàrí àjànà ìyẹn kì í ṣe ẹrù ọmọdé ajẹpẹrẹ àgbà ni ṣé ẹlẹ́ran rú tiwa. ń gbọ́ adéyẹmí ọmọ onífádé onídà fẹ́ni tó bá rí ẹ̀fín. ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ìkọ́lá ẹ̀rù owó ọmọ onífádé. adé tó ní báńkọ́ mọ́ oníbádé ìmùlẹ̀ títí tọ́nà òòrùn àbídé ní àjọ ń jayé pẹ̀lú lúkú mọ́nù ara àdèmí olúkú. èèyàn tàlájì adéjọ́hún o báńkálà ẹ̀ fowó ṣe é mi sílẹ̀ lẹ́mí máa ń jó fowó ṣe èmi sùlẹ̀lẹ̀ mi máa ń lọ. Bọ́m̀bé orí mi ló tàn nálẹ̀ mo ṣe bẹ̀bẹ̀. orí mi ló tàn nálẹ̀ má ṣe bẹ̀bẹ̀. ṣọ́ọ̀lù mi ní àkànbẹ́ ẹ̀bá sì lè mí jẹ́. àlọ́mọdé pàlà kọ́mándà lórúkọ Bọ́m̀bé. ẹ já wọn sí fàájì rẹpẹtẹ ẹni ò já sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ ìjà wọn àwọn tí wọn ò já sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ ìjà wọn Fọlábí ẹ já wọn yàmàyàmà ẹ já wọn kùtùkùtù. gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò tó pín. ẹ má ṣe jà sọ́mọ̀ ẹlẹ́lẹ̀ kankan ẹ má ṣe jà sọ́mọ̀ ẹlẹ́lẹ̀ kankan wàláhì gbogbo tó wà nílẹ̀ yìí tó pín. ayé sọ̀tàṣẹ́wó ní mi wọ́n ní mo láìkì obìnrin gan ayé sọ̀tàṣẹ́wó ní mi ẹgbọ́n ṣe lóòótọ́ ní ṣe pàṣẹwó ní mi ẹgbọ́n ṣe lóòótọ́ ní pàṣẹwó ní mi. ìgbà tí ìfà ṣàṣẹ́wó báwo ni mo ṣe fẹ́ bí Lámilẹ́kan tí mo ṣe fẹ́ bí Susanna tí mo ṣe fẹ́ bí Lárẹ̀wájú Fàádì ẹ wá ń sọ pàṣẹwó ní mi. fowó ṣeré ẹ̀yin ò kéré nínú ayé. ṣé wọ́n sọ fún ẹgbẹ́ ìyàbọ̀ ní bọ́tọ̀rì sílẹ̀ gbogbo wọn pa.
ó ti fọtọ́rìtì lé gbogbo wọn pa ẹnìkan ò lè lé ẹni lẹ̀ tó kọ́lé sí ẹnìkan ò lè lé ẹni lẹ̀ tó ti jáde ó ti fọtọ́rìtì lé gbogbo wọn pa. Lọ́kọ̀sẹ́rà tó ń jẹ́ Látìfù onígbẹ́mú kẹ́ ẹ máa wulẹ̀ gbẹ́mú lásán ike nímú yìnyín òṣèbí gígé la òkè. Jàgbó ti fọtọ́rìtì lé gbogbo wọn pa ó ti fọtọ́rìtì lé gbogbo wọn pa ó ti fọtọ́rìtì lé gbogbo wọn pa o. Ẹnìkan ò lè lé ẹni lẹ̀ tó kọ́lé sí ẹnìkan ò lè lé ẹni lẹ̀ tó ti dádé ó ti fọtọ́rìtì lé gbogbo wọn pa. Mo dá o dọ́kítọ̀ Burújí ọkọ̀ mojí sọ̀rọ̀ lámì Burújí àwọn làmọ́dà ọ̀kan níyó ó ṣe Látìfù Lọ́kọ̀sẹ́rà ọkọ̀ tàjọkẹ́ adé ní ẹ̀ka wọn lọ tí tìjàkadì kọ́ Látìfù mi ó. Àjùra wa lọ Látìfù mi tìjàkadì kọ́ Látìfù mi Lọ́kọ̀sẹ́rà 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 ó ọkọ̀ tàjọkẹ́ èèyàn Jàfó ọ̀tọ́rìtì Jàfó òun lọ́ba tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Òun lọ́ba tó ń sọ ọba yàtọ̀ sọ́ba ọba yàtọ̀ sọ́ba. Ọba yàtọ̀ sọ́ba ọba yàtọ̀ sọ́ba ọba yàtọ̀ sọ́ba ọba yàtọ̀ sọ́ba. Jàfó mi ọ̀tọ́rìtì ọba yàtọ̀ sọ́ba kábíyèsí orí adé o ọba yàtọ̀ sọ́ba orí adé kí Jàfó ọba yàtọ̀ sọ́ba. Jàfó ti fọtọ́rìtì lé gbogbo wọn pa ó ti fọtọ́rìtì lé gbogbo wọn pa. Jàfó ti fọtọ́rìtì lé gbogbo wọn pa o ó ti fọtọ́rìtì lé gbogbo wọn pa. Ẹnìkan ò lè lé ẹni lẹ̀ tí wọ́n bí ẹ̀ sí ẹnìkan ò lè lé ẹni tó ti dádé Jàfó ti fọtọ́rìtì lé gbogbo wọn pa. Orí ẹni ló ń sọ ní Látìfù mi orí ẹni ló ń sọ ní. Máa wẹgbẹ̀rún ọgbọ̀n ọlọ́ọ̀lọ́dì èmi ni orí ẹni ló ń sọ ní Látìfù mi orí ẹni ló ń sọ ní. Bí gbùnùgbùn gbà kúrúkúrú lásán bá sà kíní kan ò ní ṣe. Látìó Lọ́kọ̀sẹ́rà Látìó Lọ́kọ̀sẹ́rà Látìó Lọ́kọ̀sẹ́rà ó ṣe láti Lọ́kọ̀sẹ́rà Látìó Lọ́kọ̀sẹ́rà Látìó Lọ́kọ̀sẹ́rà ó mà ṣe láti Lọ́kọ̀sẹ́rà ìṣe Látìó Lọ́kọ̀sẹ́rà ó mà ṣe láti Lọ́kọ̀sẹ́rà ìṣe Látìó Lọ́kọ̀sẹ́rà ìṣe Látìó Lọ́kọ̀sẹ́rà ìlú rẹ̀ pẹ̀lú orí ìjọba. Mo kí ẹ Látìfù Lọ́kọ̀sẹ́rà tó ń jẹ́ Látìfù Látìfù ó ṣe
èrò báńkì láti wù mí ara ẹ̀ka wọn láti fún lọ́kàṣẹ́dá láti fún Emirates ẹ̀kú kalẹ̀. Àwo last born tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣìlò ọkọ lady kan Esther Bashiru last born. Èèyàn tèmi Àkàndé olóògbòjò àgbákí last born lọ́wọ́ ìkìláyé pè mí àgbákí. Last born Bashiru gbèsè èèyàn ti ta bọ́lá ńlé mi ìṣìwíhù gbọ̀ngbọ̀n èèyàn ta bọ́lá ńlé mi ìṣìwíhù gbọ̀ngbọ̀n Last born Bashiru ẹ̀ káwọn gbèsè. Ọmọ ṣiṣẹ́ òde ibẹ̀ kó tó di polówó. Ọmọ ṣiṣẹ́ òde ibẹ̀ kó tó rọ́wọ́ mú. Last born Bashiru gbèsè. Èrò bá mi kí Bashiru last born. Last born tó dé Bashiru mi. Ọkọ lady Esther mi. Gbèsè mi Bashiru. Gbèsè mi Bashiru. Èèyàn ti tẹ́ mi retí. Àkànní ọ̀la mọ̀dà ọkọ̀tà alájà rọ́ṣì ìdájọ́. Mo ṣeré last born Bashiru mi. Òyìnbó ní property yóò àwọn eléyìí ló ń talẹ̀ gbogbo àjà lọ́wọ́ wọn ló wà o. Ìbẹ̀jú Lẹ́kì yọ. Lẹ́kì phase 1, Lẹ́kì phase 2, Lẹ́kì phase 3. Gbogbo ẹ̀pẹ̀ lọ́wọ́ wọn ló wà tẹ́ bá fẹ́ rà lẹ̀. Last born Bashiru gbèsè. Ó ní kí n bá òun kí lùkù mọ́nù aládé mi. All happy birthday to you, Elukumede. Elukumede mi ò lúkúlúkú. Many happy returns, lúkúlúkú. Elukumede mi ò lúkúlúkú o. Ìgbà ọdún kan, ìgbà ọdún kan. Aládé Lukumanu mi. Ọmọ tí alájà mú ti atú mi aládé ní ìlú kú. Lukumanu aládé, Lukumanu aládé. Lukumanu aládé. Bàbá ẹdújọ́ bí ọmọ méjì. Lukumanu aládé. Lukumanu aládé. Lukumanu aládé. Lukumanu wa. Lukumanu aládé. Bàbá ẹdújọ́ bí ọmọ méjì. Lukumanu aládé.
bàbá ẹnujọ bí ọmọ méjì ni bá ń ṣètọ́jú lóko sómi lámì lẹ́kàn onírin máyégún gbogbo gbẹ́rìgbẹ́ lukumanu aládé lukumanu aládé lukumanu aládé aládé lukumanu. Aládé lukumanu. Ọmọ Wumi ojo fún mi, ọmọ Wumi máa di méjì. Ọ̀tọ̀ lèyìn ló fẹ́ dàbí lẹ́pa, ọ̀tọ̀ lọ̀rọ̀ bọ̀ọ̀nù wa. Ọmọ Wumi máa wọlé, ọmọ tó ṣá brabra. Ọmọ Wumi dá lọ́mọ, ọmọ Wumi kókó nínú ẹgbẹ́ Sidophobia fans club. Ìgbà yìí lọ́la o ẹ máa wọlé, èèyàn láti làkà sẹ́ra. Ọmọ Wumi wá di méjì, àwọn méjèèjì Sidophobia connection. Ọ̀tọ̀ ni ọmọ Wumi lẹ́pa, ọ̀tọ̀ ni ọmọ Wumi tó fẹ́ dàbí ọ̀rọ̀ gbọ́. Ó ṣeun ìgbà yìí lọ́lá, ìgbà yìí lọ́lá police officer. Ó máa ṣe Ìdòwú, Ìdòwú ní kọ́lékọ́lé síwá ikú kalẹ̀. Mo dúpẹ́ àìdí Ìdòwú kọ́lékọ́lé inú wa ni síwá ẹ̀kú kalẹ̀. Gbogbo wùtú lọ́wọ́ ẹ̀ ló wà. Àfijú police officer Ìdòwú èèyàn ti gbà yí lọ́lá. Askari tó mojé mi báńkì gbà yìí lọ́lá láti làkàṣẹ́ rà, láti làkàṣẹ́ rà. Fine boy láti ìlú ọkọ̀ Tàjọkẹ́, ọkọ̀ Tàjọkẹ́ mi láti ìlú ọkọ̀ Ṣèkí náà tún mi. Ọmọ Jàfó ọjọ́ oríṣi oníbà ẹ̀gùn mi ń kọ́ o Jàfó. Ọba yàtọ̀ sọ́ba, ọba yàtọ̀ sọ́ba. Ó ṣàmọ̀ dúpẹ́ láti bù láti mi lákàn sẹ́nà. Mo tún bọ̀ lèdi ọmọ Wumi Sidophobia, ọmọ Wumi mi méjèèjì. Mo tún bọ̀ torí Ọlọ́run ọba ẹ jẹun káwọn láti o láti lákàn sẹ́nà mi. Ọkọ̀ Ṣẹ́kínà, ọkọ̀ Ṣẹ́kínà tún ní Àjọkẹ́. Èèyàn ti gba ilọ̀ láàmì ajá máa jẹ̀bi ẹni. Èèyàn tàlájì bá àṣírù last born bá àṣírù. Ọkọ̀ ti tẹ́sítà mi ẹ bá mi ká àyàbá. A padà sí burúkú oníkànwẹ́ bẹ́ṣibọ́ ìmí last born bí o ṣe o. Akin Akibo máa wọlé mọ́nàbà àlàyé inú wa. Akibo àlàyé mi ní bàbẹ́ àlàyé mi ní. Akin Akibo àlàyé mi. Akibo àlàyé mi. Akin Akibo àlàyé mi. Akibo àlàyé mi. Akibo àlàyé mi. Akin Akibo àlàyé mi. Akibo àlàyé mi.
láti làkàṣẹ́rà àlàyé mi ìgbà ìlọ́lá náà àlàyé mi last born àlàyé mi Akibo àlàyé mi Akibo àlàyé mi làkàṣẹ́rà ọ̀gá kan ọmọọṣẹ́ tó pọ̀. ó ṣe mo dúpẹ́ Akibo àwọn tí Ìkirè coronation Akibo látàyè alálù mọ́lẹ̀ Ọbátádé Wàsíù mi Ọbátádé tèmi èèyàn tó lórí àgbáyé Akibo Akibo Akibo. ó làwọn wèrè wọn ní lógo wọn dájọ́mọ̀ wọn dájọ́mọ̀ ọ̀yà ni wọ́n ọ̀yà ni wọ́n èèyàn bẹ̀bẹ̀ tó làkàṣẹ́rà ló wọlé yẹn o. láti mi làkàṣà mi ọkọ̀ sẹ́kì náà tún mo dúpẹ́ dúpẹ́ iná ò ní ìtànwó ẹ̀ láti wàá túbọ̀ máa rí ṣe láti gbogbo tó bá ti dáwọ́lé a máa já sówó a máa já sálàáfíà a máa já sẹ́mi gígùn láti ọlọ́run máa ṣe é làládà nìkan jẹ́ làládà nìkan mú làládà nìkan péré. láti ọlọ́run máa ṣe é làládà nìkan jẹ́ làládà nìkan pé Akibo ọlọ́run má bàtà wá jẹ́. ìgbà yìí lọ́nà ibi àbá ṣàyédé. ayé ní fàájì. ìṣẹ̀rí pé àwa ń gbádùn ọ̀tá sọ́fà àwa ń gbádùn àwa ń gbádùn o àwọn wèrè sọ́fà. ó ṣe mo dúpẹ́ Akibo èèyàn tinú fẹ́lẹ́ bẹ́ẹ̀ ni lákàṣẹ́ra mi ń náwó èèyàn ti gbá ilẹ̀ ọ̀la mo gbà fún ẹ̀ tó ẹ kú dídé tí lùkù mọ́nú mi ògùn sọ mí tèmi ọmọ mi ti bá kọrin fún ẹ wàá kọ sára. tí bá kọrin fún ẹ ìgbà ìlọ́lá tí ń bá lọ fún ọ lálùjọ wọn á ṣèdí bàlàbàlà kò sára tá a kàn dé kò lè forí ṣe. ó tún ti yá bàlàbàlà kẹ́ẹ̀kí àṣèdí wa. ayé ni ẹsẹ̀ ní bàlàbàlàbàlà wọ́n ní ẹsẹ̀ ní bọ̀lọ̀bọ̀lọ̀bọ̀lọ̀ ayé ni ẹsẹ̀ ní bàlàbàlàbàlà wọ́n ní ẹsẹ̀ ní bọ̀lọ̀bọ̀lọ̀bọ̀lọ̀ ẹ máa ṣe ní bàlàbàlàbàlà wọ́n ní ẹsẹ̀ ní bọ̀lọ̀bọ̀lọ̀bọ̀lọ̀ ẹ máa ṣe ní bàlàbàlàbàlà ọmọ wù mí ṣe ní bọ̀lọ̀bọ̀lọ̀bọ̀lọ̀ ọmọ mi ṣe ní bàlàbàlàbàlà ó yá ẹ fìdí ẹ kọ́ ṣọ́ọ̀bù. alájà ń sẹ́kì iná tú mi àjọ káàdé mi ayámbá tọ́lọ́bọ́tọ́ bí ọ̀ká mi alájà sẹ́kì iná.
aya títa lájì láti bù làkàṣẹ́ra mi ò ṣe o Àjọkẹ́ àdémi sùwìtì Ṣẹ̀kínà bẹ́bí mi aya gidi aya lálùbárí kàrẹ́ ìyàwó tàlájì láti bù làkàṣẹ́ra o Ṣẹ̀kínà tún ìyá mi Àjọkẹ́ Àjọkẹ́ àdémi ó ṣàprápra ó bàjẹ́ olóbìnrin o sùwìtì Ṣẹ̀kínà tún mi o Àjọkẹ́ tí ó ṣàbàjẹ́ ayájú láti kù làkàṣẹ́ra o Ṣẹ̀kínà tún ìyàwó láti kù láti ó lọ yọ alálùbáríkà àyà alálùbáríkà ó lọ yọ alálùbáríkà láyà àyà alálùbáríkà ó bá wọn pa alálùbáríkà ó gbọ̀ngàn alálùbáríkà ó tún fọ́kọ̀ alálùbáríkà ìyàwó alálùbáríkà ni. Owó mọ̀dá ti búra yìí máa Àjọkẹ́ mi Ṣẹ̀kínà tù láti ó láyà alálùbáríkà láyà àyà alálùbáríkà obìnrin yàtọ̀ sóbìnrin Ṣẹ̀kínà obìnrin yàtọ̀ síra wọn Ṣẹ̀kínà ẹ má fàyà wáyà Àjọkẹ́ o ẹ má fobìnrin wóbìnrin Àjọkẹ́ o Sweety Ṣẹ̀kínà tún Àjọkẹ́ adé owó mọ̀dá tí búra yìí mọ̀ Àjọkẹ́ adé onírì ń gbé sọnù yóò ṣe bí a máa ètú mi máa wọlé o fine boy. Májò bàbá Akínó Akín mo ṣeré Ṣẹ̀kínà tún lọ́wọ́lọ́wọ́ Àjọkẹ́ mi Ṣẹ̀kínà tún tó ṣáfráfrá owó mọ́dà Búráìmù mi àní àyà àjàyà lọ ẹ má máa fàyà wáyà ìyá mi Àjọkẹ́ obìnrin yàtọ̀ síra wọn Àjọkẹ́ o yé ìyàwó alálùbáríkà rèé ìyàwó alálùbáríkà Àjọkẹ́ àdémi Ṣẹ̀kínà tù yé Akíbò 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 ètí fò káyé jẹ èmi káyé jẹ ní tèmi èmi káyé jẹ ní tèmi ètú ó sì ọ̀gá òjè ètú ó sì ọ̀gá òjè ètú ó sì ọ̀gá òjè ọmọ ṣe láti là káńsẹ̀rà ètú mo káyé jẹ mo káyé ó ṣe ìyá ètú mi o ó máa ṣe ìyá ètú mi mo sì ń ṣeré alájà mi Àjọkẹ́ mi. owó mọ̀nà Ibrahimu mi ó Àjọkẹ́ Àjọkẹ́ àdé ní alájà Ṣẹ̀kínà aya ti ta lájú láti bù làkàṣẹ́ra o. láti sọ pé aya rẹ̀ ní Ṣẹ̀kínà lọ́dọ̀ mi aya rẹ̀ l'Àjọkẹ́ lọ́dọ̀ mi o aya rẹ̀ l'Àjọkẹ́ lọ́dọ̀ mi ẹ má l'Àjọkẹ́ o ẹ má pàjọkẹ́ ẹ bá má sọ̀rọ̀ Àjọkẹ́ láì dá aya rẹ̀ l'Àjọkẹ́ lọ́dọ̀ mi o aya rẹ̀ l'Àjọkẹ́ lọ́dọ̀ mi ó ní ẹ má bá wí ẹ má bàjá fàníkẹ́ Àjọkẹ́. Àjọkẹ́ mi Ṣẹ̀kínà tún mi ẹ má bá wí ẹ má bàjá fàníkẹ́ Àjọkẹ́ Àjọkẹ́ mi Ṣẹ̀kínà tún mi
àjọkẹ́ mi ṣẹ́gi náà tún mi. Sọ̀rọ̀ àjọkẹ́ mọ̀ níwọ̀n. Pẹ̀gùn àjọkẹ́ mọ̀ níwọ̀n. Nítorí pé orí yóò gbọ́dọ̀ fọ́. Ẹ sọ̀rọ̀ àjọkẹ́ mọ̀ níwọ̀n. Ẹbí inú àjọkẹ́ mọ̀ níwọ̀n. Nítorí pé orí yóò gbọ́dọ̀ fọ́. Gbogbo òṣì tẹ bá ṣe ṣàjọkẹ́ o. Ǹjẹ́ gbogbo wèrè tẹ bá ṣe ṣàjọkẹ́ ló máa jẹ́. Ẹ sọ̀rọ̀ àjọkẹ́ mọ̀ níwọ̀n. Ẹbí inú àjọkẹ́ mọ̀ níwọ̀n. Nítorí pé nǹkan yàtọ̀ sí mọ́. Aya o, aya o, aya o. Ìlú rẹ̀ pẹ̀lú ìrònú. Oṣù last one. Ọmọ tọ́lá bèbí mi ó ṣá prapra. Ògùn sanmi mi kú kálẹ̀ ọmọ tọ́lá bàbá tọmọdọ̀ lọ́pọ̀ Ògùn sanmi àbúrò olùkú mọ́nù àlàdé bàbá tó lùwà dára sí mi Ògùn sanmi ọmọ tọ́lá mi èèyàn kùdù sí. Èèyàn tí tó ṣe é. Èèyàn tí bàbá wù ṣe mi o. Ọmọ tọ́lá wádìí méjì. Ọ̀tọ̀ lọmọ tọ́lá mi àbúrò lukú. Ọ̀tọ̀ lọmọ tọ́lá mi ọmọ lukú. Happy birthday to you, Aládé mi lukú. Ńlẹ̀ bọ̀bọ̀ Rashidi àrẹ̀ṣẹ́ mi. Ọmọ gbogbo sàn mí ní Rashidi. Ọmọ tọ́lá máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan. Ògùn sàn mí fámìlì. Èèyàn kùndú sàn ni. Èèyàn wùsẹ̀ náà ni. Kudus máa wọlé máa rọra. Yorùbá kí Kudus mi. Àwùjọ ọmọtọ́lá. Ọmọtọ́lá ọmọ tòun sàn mí. Àbúrò ti tààrà débi rúkú mọ́nú mi. Ẹ tún jẹ́ kí Kudus o. Kudus èèyàn mọ́tọ́lá yìí náà ni. Ẹ kú dìde tí tàlàdé lukú mọ́nú lukú. Kudus mi. Hussein ọmọ ìyá náírà rẹ̀ o. Hussein ọmọ ìyá náírà rẹ o. Ọmọ ìyá àjọlá rẹ o. Ọmọ ìyá fans rẹ o. Hussein mi. Ọmọ títa ládé ní lukú mọ́nù gangan. Ó ṣe Hussein mi. Iná onítọ̀wọ́ ẹ̀ Hussein mi. Hussein lẹ́ni ẹ̀rọ pé kò lè gbàgbọ́ ló bá ṣe bẹ́ẹ̀ lódolú ọmọ. Alias trouble èrò bá mi kí Hussein fine boy. Hussein ìjà wá ìjà òsì ìjà wá ìjà òsì
wọ́n lè gbé wá látẹ̀yìn wọ́n lè gbé wá láti iwájú always guide me. ìjáwá ìjà sí ìjáwá ìjà sí wọ́n lè gbé wá látẹ̀yìn wọ́n lè gbé wá láti iwájú always guide me jáde gbogbo wa. ó pè náà. Hussein wọn ò rọ́ọ̀mù ẹ̀ ṣe. ó ṣe mo dúpẹ́ Hussein mi ọmọ màmá náírà mi èèyàn mọ́tọ́lá iná ni àbúrò tààrà rẹ̀ ló kù mọ́rùn mi ẹ bá ń tọ́jú Kudus mi Hussein ọkọ tí lè di Maria mi ìyẹn màmá Jésù bọ́bọ́ Hussein mo dúpẹ́ ó náà ti lùkù mọ́nù mi ọ̀làdé ẹ̀yí ẹ bá mi káwọn Hussein mi Hussein òun lọmọ tó ń sọ lọ́wọ́. ẹ̀yin lọmọ tó lómi mẹ́ta. ọmọ tí kò dúró rí wù. èèyàn ti tọmọtọ́lá ogun sàn níbi. òun lọmọ tó ń sọ lọ́wọ́. Hussein trouble. tó bá sọ pé ó lówó Kúndùsì lówó tó bá sọ pé ó nílé lórí Kúndùsì tí kọ́lé tó bá sọ pé ó wà ní sùúrù Kúndùsì òun náà ní sùúrù gan àmọ́ tó bá sọ pé ó lágídí Kúndùsì òun náà láàárọ̀ máa. tó bá sápò ní wèrè o Kúndùsì náà ó lẹ́rù kú o tó yá pa. trouble. Kúndùsì wọn ò rọ́ọ̀mù ẹ̀ ṣe. orí ẹni ló ń sọ ní Kúndùsì o. ènìyàn ò fẹ́ wọn ò fẹ́ kárẹ̀rù kọ́ sọ. orí ẹni ló ń sọ. bó ta kókó jù bẹ́ẹ̀ lọ. bó ta kókó jù bẹ́ẹ̀ lọ. ẹni láwù ọ̀là láwù. ṣé pé ní láwù ọ̀là láwù rèé. aláti orí lè ṣe oríwájú rẹ̀. ẹ jẹ́ àṣẹlẹ̀ tọmọ màmá náírà fún un. ẹ jẹ́ àṣẹlẹ̀ ti tọmọ màmá náírà fún un. Kúndùsì alias trouble ọkọ Màríyà ọkọ Màríyà dákun gbogbo àyíkáyé tó wà òwúzé máa bá mi tọ́jú àlà omi súnlẹ̀mí máa jó tèmi. Ùzé àyíkáyé yóò wà bá tọ́jú súnlẹ̀ mọ́nà. owó bàbá bọ́sì máa tàbí ọkọ Màríyà. a ní gbogbo àyíkáyé yóò wà bá ń tọ́jú súnlẹ̀ mọ́nà mi máa jó tèmi. Àlàó adé mi màláìka mi. Àlàó mi súlẹ̀ Àlàó. èèyàn tọmọtọ́lá yìí náà ni ó ọmọtọ́lá ọmọ tó gùn sọ́ọ̀mì mi gbogbo Ìkòdú gbogbo lọ́wọ́ yìí ló wà Ìkòdú ó pátá
gbogbo mowó kékeré lọ́wọ́ yìí ló wà o bá ń ṣe tọ́jú Hussein alias Trouble Hussein ó ní ìgara kí ni ìlú èyó. àbáyé ń ṣe wọn ni. Hussein ó ní àbáyé ń ṣe wọn ni. ìgara kí ni ìlú èyí. Aládé o lókun ọdún. Aládé lókun ọdún. Aládé o bàbá wa sí láti òbí. Bàbá Ọmọ́tọ́lá mi. Ó bàbá Ṣẹ́dún jọ bí kan báyìí.